níbi tí Jésù gbé, níbi tí Ọlọ́run ń gbé. Bàbá mú mi délé, kẹ́mi ọ̀kìn tó lọ láyé. Bàbá mú mi délé, kẹ́mi ọ̀kìn tó rí kú. Ọ̀rẹ́ mi gbìyànjú láti mú mi délé, kó má bá kábàámọ̀ o. Ẹni tó kùnà ọ̀run yóò sọ fún ìgò dandan. Bàbá mú mi délé, kẹ́mi ọ̀kìn tó lọ láyé. Bàbá mú mi délé, kẹ́mi ọ̀kìn tó rí kú. Ìlú àwọn àyànfẹ́, Paradíṣe ìlú mímọ́ náà ni mò ń wí. Paradíṣe ìlú àwọn ẹni mímọ́ tó ti lọ, ibi t'Olúwa ti ṣètò sílẹ̀ fáwọn ènìyàn mímọ́, ibi tá a ti pèsè sílẹ̀ fáwọn olódodo. Àìmọ́ kò lè ráàyè nílùú mímọ́, àìṣòdodo kò lè ráàyè nílùú àwọn olódodo. Kìkì àwọn ẹni ìràpadà la pèsè ìlú ọ̀hún fún. Àwọn ẹni ìràpadà nìkan ni yóò wọ̀lú ògo. Ìbá ọkàn tá a ti wẹ̀ mọ́ nínú agbádá ẹ̀jẹ̀ Jésù la pèsè ìlú ọ̀hún fún. Àwọn ẹni tó rìn ní mímọ́ ìwà lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn aṣẹ́gun nìkan ló lè wọ̀lú àwọn àyànfẹ́. Àwọn wọ̀nyí la kò fi obìnrin sọ di èérí, ẹ ò lè bẹ́ tàn lẹ́nu wọn. Àwọn tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, àwọn táyé ò jẹ́ nǹkan kan sí ni mò ń sọ. Kí ni ń bẹ nínú ayé yìí? Kí ló fẹ́ mú ọ sáyé dàwá ìlọ? Sówó tó ní ló rúbọ ọ lójú, sówó tó ní ló jí ọmọ àtẹlẹ bàṣùbàṣù tó darí sáiná àkótagìrì ejò ságbára ni. Sóun ló jẹ́ ọ dàbí pé kò sí ohun tó jẹ́ ọjẹ́ ń wí fún ọ. Gbogbo ẹ̀ ayé náà ni wọ́n mọ̀. Rántí Fáráò ọba tó ṣagídí bódò lọ. Mo gbàgbé Hẹ́rọ́dù alásọjásán. Ẹ jẹ́ á ránra wa létí olórí orílẹ̀-èdè yìí nígbà kan àná àtàwọn olóyè ìlú ńlá kan tó ṣe bóun tán bá ti sọ kò sẹ́ni ó lè yí padà láéláé. Àwọn alágbára ilẹ̀ yìí tó fagbára sọlé ọ̀làdàhoro, ikú lépa wọn, ikú bá wọn, wọ́n fi kú ẹ̀sìn ṣèfàjẹ́. Àwọn wọ̀nyí tó fárí kọ́gbọ́n, bẹ́ẹ̀ láyé yìí ò lọ títí. Yabútẹ́ láyé, ayé ò jẹ́ nǹkan kan. Báyé bá ń yẹ ọ́, ó rọra máa ṣe. Ibi ikú kọ́ wá láyé tán sí. Gbogbo olùgbọ́ mi ọ̀wọ́n, ayé ń bẹ lẹ́yìn téèyàn bá kú. Ayé ọ̀hún, ayé tí ò lópin ni. Kìkì àwọn tó gba Jésù lólúwa àtolùgbàlà nísinmi wà fún. Lẹ́yìn tán bá kú tán, ìrora àti ìpayín keke ń bẹ fáwọn aláìwà bí Ọlọ́run. Òpònú ènìyàn ló lè fẹ́ fayé títán, eléyìí tí ò ní tán jẹ́ afọ́fúngbẹ́mu ẹ̀dá ní dájò tí kì í rántí ìlú ìbílẹ̀ rẹ̀ mọ́. Ọjà lásán la wá ná láyé yìí, ọjà ọ̀hún sì ti ń tú lọ. Ẹ̀yin àyànfẹ́ ẹ múra gírí, ilé ti tó lọ. Àṣálẹ́ ayé la wà, bẹ́ẹ̀ nílẹ̀ ò ní pẹ́ mọ́. Àpẹẹrẹ ń fojú hàn pé Jésù ò ní pẹ́ wá káwọn mímọ́ rèlú ògo. Ìṣọwọ́ṣejere ọkàn Sátánì nígbà ìkẹyìn yìí ó rẹ́ ọ̀pọ̀ akọni ló ti fẹ́ jò nínú ẹ̀mí tán. Ìfẹ́kúfẹ́ owó, àgbèrè, panṣágà ló ti jí ọ̀pọ̀ akọni gbé lọ. Ojoojúmọ́ lẹ̀kọ́ òní ń gbilẹ̀ káyé. Ewu ìgbà ìkẹyìn ti fẹ́ gbáwọn ẹni rere dànù tán. Kìkì àwọn t'Olúwa kó yọ, àwọn nìkan náà ló bọ́ nínú ewu. Bọ́gọ̀rọ̀ ènìyàn yóò ṣe dọlọ́là lóòjọ́ lọ́pọ̀ ń wá ló mú wọn wọ ẹgbẹ́kẹ́gbẹ́, rìnrìnkúrìn, jẹ̀jẹ̀kújẹ, ìfẹ́kúfẹ́ owó tí mo mẹ́nu bà níjọ́sí. Gbogbo ènìyàn ló fẹ́ bá wí tán. Ẹni Ọlọ́run fi ran ọ̀run àpáàdì àtòǹtẹ́lẹ́sẹ̀ bọ̀ wá jìyà hàn tó ṣe àkásílẹ̀ rẹ̀ tó wá pọ́n ní dandan pé gbogbo ènìyàn gbọ́dọ̀ lọ rà á lọ́dọ̀ àwọn alágbàtà. Wọn ò gbọ́dọ̀ yá tàbí ṣẹ̀dá rẹ̀ rárá. Ẹni ó bá takò ó tún fègún lé fún un. Ọ̀rọ̀ ìgbàlà wá jẹun tẹ́lẹ̀sẹ̀ fẹ́ gbọ́kọ́ bí ò bá jẹ́ pọ́lọ́run gbà ṣàkóso. Owó ti balẹ̀ ayé jẹ́. Ìwé àti rẹ́kọ̀dù ìgbàlà fẹ́ẹ̀ wọ́n júwé àti rẹ́kọ̀dù àkà
àti àwògbádùn lọ. Ọ̀gọ̀rọ̀ ènìyàn ló ń lọ ṣọ́ọ̀ṣì tó yẹ ọ̀run òye rárá kó lè dá. Wọ́n ní á wá lọ́pọ̀ ènìyàn ń bá lọ. Ẹ sọ nípa ọ̀run fún wọn kọ́kàn wọn ó lè fàya pẹrẹgẹdẹ bí aṣọ. Ẹ tètè wá jọba Ọlọ́run sáà níwèé mímọ́ wí. Ohun tó kù ó ti ṣèlérí bóun ó fi fún wa. Kí ló dé tó ṣe bá fi kún làwa ń wá? Táwọn ènìyàn wọ̀nyí bá lọ kú láì lójúlówó ìgbàlà, ibo làwọn èrò ilé ìjọsìn wọ̀nyí fẹ́ gbàdélú àwọn àyànfẹ́? Kókó méje tó ṣílẹ̀kùn ọ̀rọ̀, ìlànà àìtẹ̀lé láti dọlọ́rọ̀ lohun tí wọ́n ń gbọ́ pọ̀lọpọ̀ sọ nílé Olúwa. Kò sóhun tó burú, àmọ́ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ni wọ́n máa ń gbọ́ látẹnu àwọn asọ̀rọ̀ ìwúrí. Kò síbi wọ́n ti fẹ́ gbọ́ nípa ọ̀run àfẹnu àwọn ìránṣẹ́ Olúwa. Ẹlẹ́ṣẹ̀ tó wálé ìjọsìn tó tún rẹ́rìn padà sílé, ó dá mi lójú ẹ ò sọ nípa ewu ọ̀run àpáàdì fúnrú wọn. Kí ni ìdùnnú ẹlẹ́ṣẹ̀ tí ò nígbàlà náà bí kú bá lọ dé lójijì? Inú ẹkún òun ìpayín kéke ni yóò já sí. Ayọ̀ púpọ̀ ló ń bẹ nílùú àwọn àyànfẹ́ lórí ẹlẹ́ṣẹ̀ tó ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ̀ pátápátá. Àwọn ìjọ kan ń bẹ wọn kì í bá àwọn ọmọ ìjọ sọ nípa ọ̀run àpáàdì àti padàbọ̀ Jésù olùgbàlà rárá. Gbogbo ọ̀rọ̀ wọn ojú bí wọn ó ti gbélé ayé dọlọ́rọ̀ borí ọ̀tá dènìyàn pàtàkì láyé. Kí láǹfààní rẹ̀ tó bá jogún gbogbo ayé tó pàdánù níkẹyìn? Òwí mi kí ló fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀? Ewu ọ̀run àpáàdì bá ní lẹ́rù, bẹ́ẹ̀ lọ́pọ̀ ọmọ ìjọ kì í fẹ́ gbọ́. Ohun táwọn olùdásílẹ̀ púpọ̀ rí bó lè máa múnú àwọn ọmọ ìjọ dùn nígbà gbogbo ni wọ́n máa ń sọ fún wọn. Kì í ṣe gbogbo ohun tó múnú àwọn ọmọ ìjọ dùn ló múnú àwọn ọ̀run dùn sóyè. Torérò àwa ènìyàn yàtọ̀ sí tọlọ́run ọba. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó lọ láyé. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó rí kú. Ìlú wa mọ àyànfẹ́, ìlú wa mọ ẹni mímọ́, àìmọ̀ kó lè ráyè níbẹ̀, àyàfi kó bá di mímọ́. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó lọ láyé. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó rí kú. Bàbá mú mi dọ́dọ̀ rẹ̀ níkẹyìn ayé mi, kí n má ṣubú dànù, jẹ́ n rí ọ kí n tó lọ láyé. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó lọ láyé. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó rí kú. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó lọ láyé. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó rí kú. Ikú ara ayé yìí ló mọ̀, ràn mí lọ́wọ́ Ọlọ́run mi, jẹ́ n kú ikú olódodo, kígbẹ̀yìn mi dàbí rẹ̀ o. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó lọ láyé. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó rí kú. Olúwa ń bọ̀ láti káyọ̀fẹ́ lọ ilé ìkẹyìn lọ́jọ́ kan. Alágbára yóò sọ kú kíkorò, ìpìlẹ̀ ayé yóò ní títí. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó lọ láyé. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó rí kú. Ẹlẹ́ṣẹ̀ máa bọ̀ lọ́dọ̀ rẹ̀, àsìkò gba ìgbóná wa. Máa bọ̀, máa bọ̀, máa bọ̀, orí tirẹ̀. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó lọ láyé. Bàbá mú mi délé, jẹ́ n rí ọ kí n tó rí kú. Kí ló dé ọ̀rẹ́ tó fi kú
ìwọ ẹni tí Kristi olùgbàlà jìṣẹ́ jìyà púpọ̀ fún lórí àgbélébù, kí ni tó dé gan-an tó ṣaláìná ní ẹ̀bùn iyebíye tí Jésù olùgbàlà pèsè lọ́fẹ̀ẹ́ fáwa ìran ènìyàn gbogbo. Ìwé Àìsáyà ló kọ́kọ́ sọ fún wa pé òpópó kan yóò wà níbẹ̀ àti ọ̀nà kan, a ó sì máa pè é lọ́nà ìwà mímọ́. Aláìmọ́ kò lè kọjá lọ́nà ọ̀hún, òun ó wà pẹ̀lú wọn. Àwọn èrò ọ̀nà náà wọ́n tilẹ̀ jẹ́ òpè, wọn kì yóò ṣì ọ̀nà náà rárá. Títí ayérayé ayọ̀ ló wà nílùú mímọ́, títí ayérayé ìgbádùn àìlópin ni. Ẹ̀yin èrò mímọ́, ẹ kú ìrọ́jú, ẹ kú ìfaradà, inúnibíni. Ọ̀nà náà ò jìnnà, afẹ́rẹ́ délùú mímọ́, kékeré ló kù, afẹ́rẹ́ délùú ọba ọ̀run. Níbi tí jàgídíjàgan ẹ̀sìn kò ní sí mọ́, níbi tógun ẹlẹ́yàmẹ̀yà yóò ti rodò lọ sinmi. Nǹkan kan ló máa ń bà mí lẹ́rù tí ó sì mọ́kàn mi balẹ̀ rárá. Ẹni aròpá ò rí nílùú àwọn àyànfẹ́, ó lè má débẹ̀ rárá. Ó ṣeéṣe kó ṣubú ní gẹ́gẹ́rẹ́ òpin ẹ̀mí, ó ṣeéṣe kó jẹ́ ohun tá ò kà sí ni òfin ní lọ. Ọ̀gọ̀rọ̀ ènìyàn tá a ti lérò pé ò lè débẹ̀ sì lè padà wọ̀lú mímọ́. Panṣágà, agbèrè pẹ̀lú ẹni ìríra mìíràn tó bá lè ronúpìwàdà kọ ẹsẹ̀ sílẹ̀ sì lè wọ̀lú mímọ́. Àwa tá a rò pa dúró ní ká kíyèsára, ká mọ́ torí ayé tí ó tán báyérayé kánrin kése tí ò ní tán jẹ́. Ká máa gbàdúrà nígbà gbogbo, Olúwa máa kó wa yọ lọ́wọ́ ewu tí ń wọ àwọn àyànfẹ́ nígbà ìkẹyìn yìí. Olúwa kó ṣàánú gbogbo wa ká lè délé sinmi. Jésù olùgbàlà ti sọ nínú ìwé mímọ́, ó ti fọ̀rọ̀ alágbàṣe àtọ̀gá rẹ̀ pòwe fún gbogbo wa. Ẹni tó pe àwọn kan lówùúrọ̀ tó bá wọn ṣàdéhùn, òun náà ló pe òṣìṣẹ́ mìíràn lọ́sàn-án tó bá wọn ṣàdéhùn owó kan náà. Gẹ́gẹ́ bó ti ṣe fáwọn tó pè lówùúrọ̀, ó tún pa àwọn mìíràn nírọ̀lẹ́, ó bá wọn ṣàdéhùn iye owó kan ṣoṣo. Gẹ́gẹ́ bí tàwọn tòwúrọ̀ àti tọ̀sán, ìgbà tó dọjọ́rọ̀ ó fún kálukú lówó wọn. Àwọn tòwúrọ̀ ń bínú pé báwo làwọn ṣe lè gba iye owó kan náà pẹ̀lú àwọn tọ̀sán àti tìrọ̀lẹ́. Agbanisíṣẹ́ bi wọ́n léèrè bóyá oye owó tó ṣàdéhùn fún kọ́ ló fún wọn. Ó ti pẹ́ tá a ti gba Jésù, àbá ṣẹ̀ṣẹ̀ gbà tá a bá lè forí tì í, ìjọba ọ̀run lè re gbogbo wa. Ọ̀rọ̀ àwọn jòkújòkú ìjọsí ó panilẹ́kún pé kò nítumọ̀ sọ́pọ̀ àwọn ìránṣẹ́, ó panilẹ́kún bójoojúmọ́ lówó ìdúpẹ́ òkú ń pọ̀ sí i. Bàbá àgbà tó ṣàìsàn dójú ikú, táwọn ọmọ rẹ̀ gbé lọlé ìwòsàn tán ní ká lọ rèé mú 100 ẹgbẹ̀rún wá. Owó ọ̀hún ni wọ́n ń wá lọ́wọ́ tẹ́lẹ̀mí fi gbà á. Wọ́n tún dé ṣọ́ọ̀ṣì, àlùfáà tún ní ká lọ rèé 100 ẹgbẹ̀rún wá. Ó jọ pé ó dùn tó wù lójú ọpọ́n àwọn arókùúyọ̀ yìí, 100 ẹgbẹ̀rún ló bá dé. Ẹni ẹ ṣèṣì fún lè má délé rárá, tẹ́ni omi gbé lọ yóò sì délé sinmi. Gbogbo ènìyàn tó ń gbọ́ mi, ohunkóhun ló lè pàdánù láyé, bí kò pàdánù Jerúsálẹ́mù tọ̀run kọ́. Bàbá àti màmá, bí kò kùnà Párádísè kọ́. Ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo, torí ẹwà ìlú àwọn àyànfẹ́ kò ṣeé máa fẹnu sọ. Jerúsálẹ́mù lẹ́wà púpọ̀, bẹ́ẹ̀ ni wọn ò lè ròyìn tán. Ìmọ́lẹ̀ rẹ̀ dàbí òkúta iyebíye gidigidi, àní bí òkúta jasperi, ó mọ́ bí kírísítálì, odi rẹ̀ ga púpọ̀ púpọ̀. Ẹnu bodè 12 ló ní, tí ọ̀kọ̀ọ̀kan wọn sì ní áńgẹ́lì kọ̀ọ̀kan. A sì kọ orúkọ ẹ̀yà Ísírẹ́lì 12 sára ọ̀kọ̀ọ̀kan. Ẹnu bodè tá à ń wí, ẹnu bodè 3 ló wà ní ìlà oòrùn, ẹnu bodè 3 ní àríwá pẹ̀lú ní gúúsù àti ìwọ̀ oòrùn sì jẹ́ ẹnu bodè 3. Onírúurú òkúta iyebíye 12 la fi ṣe ògiri ilé náà lọ́ṣọ̀ọ́, gẹ́gẹ́ bí ìwé ìfihàn orí 21 ti fi yé wa. Bíi jasperi, sáfírù, kákídónì, sámúràdù, sádónìkì
sardiu, crystolite, beryl, topaz, crisparus, hyacinth pẹ̀lú amethyst. Àwọn orúkọ wọ̀nyí yé àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ohun àlùmọ́ọ́nì ilẹ̀. Ọ̀nà ìgboro ìlú náà sì jẹ́ kìkì wúrà, ó dàbí díngí dídán. Ìmọ́lẹ̀ ayé kò nítumọ̀ rárá níbẹ̀, tọrọgà ògo ló ń tàn mọ́lẹ̀ sí i. Ọ̀dọ́ àgùntàn sì ní fìtílà rẹ̀. Ọmọ Kẹ́hìndé àyànfẹ́ Olódùmarè lèmi jẹ́. Kárìíra láyọ̀ ká pàdé níre, a ò ní dolódì lẹ́yìn ara wa. Bí bàbá bá ti dé kó mú gbogbo wa délé ológo. Mú mi délé kí n má fààyè bọ̀rùn mi jẹun. Mú mi délé kí n má fààyè bọ̀rùn mi jẹ́. Ẹkún bẹ lọ́jọ́ ìdájọ́ fẹ́lẹ́ṣẹ̀ tí kò rò